báyìí bàbá mi gbà gbogbo ọ̀nà tí wọ́n dí àwọn kẹ́ lọ́kẹ́ lẹ́sẹ̀ àwọn kẹ́ lẹ́yìn gbà tí ìbọn mu ìfún rẹ̀ wá yá báyìí èmi Àdìsọ́mọ Aládé fún bàbá mi sọ̀jọ́ wọ́n yìnbọn dáadáa táwọn náà mọ̀ tí èsì pé yẹn ń dànù táwọn tí gbogbo yẹn ló gbó olóhùn tẹ́lẹ̀ bí kí n pariwo pé ìbọn ló ń dún yẹn kì í ṣe àdá o wọ́n yìnbọn sí mi dáadáa ṣùgbọ́n àdúrà yìí bàbá mi gbà lórí mi ìgbà tí mò ń sọ fún ọ pé kí ni mo ṣe tẹ́ yìnbọn gan ẹ̀yin tó ọlọ́pàá ni ẹ sọ ara yín fún mi ẹ jẹ́ ń tẹ̀lé yín tó bá jẹ́ sọ́jà náà ni ẹ jẹ́ ń tẹ̀lé yín pátápátá wọn ò tiẹ̀ sọ̀rọ̀ ìbọn sáà ń dún ní ẹ fi yà ń gùn ní ọ̀dà kílẹ̀ fẹ́ gan wọn á sọ fún àwọn ìkẹ́bẹ́ náà mọ̀ mi tó ń mú làbújá òun àmì ilé yìí wọn á sọ fún wọn pé bàbá fún mi ọlọ́run níbọ̀ kí ni mo sọ fún lórúkọ yẹn. ẹni pé ká bọ̀ bá wọn jà pé ẹ̀yin náà wá mú pé ká sọ̀rọ̀ ẹ̀dá pé ẹ̀yin dẹ̀ lọ ti. wọ́n ní ẹ sọ̀rẹ́ńdà fún wọn torí àwọn kéékèèké ọmọ ọdún mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ nílé mo lé mi ní wọn wá wọn fẹ́ gbẹ̀mí mi bọ̀ wọn tó bẹ́ẹ̀ èmi á lọ bọ̀ ẹ̀yin tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí bá wọn jà wọ́n pa yín ni wọ́n dẹ̀ jólè wọ́n gbé gbogbo mọ́tò mi ṣùgbọ́n tẹ̀yin bá sọ̀rẹ́ńdà n ò lè mú èmi àwọn àbábá mọ́ rẹ̀ fèmí lẹ̀ n ò lè mú mi n ò tó bẹ́ẹ̀ wàláhì n ò tó bẹ́ẹ̀. Ìgbò ṣá. wọ́n gbà fún wọlé wọ́n déètì mi wọ́n kàlá ti já wọn ò rí já wọ́n wá lò ládà torí wọ́n tira àwọn sójà yẹn wọ́n pọnú lé wọ́n á sí gèètì yẹn látẹ̀yìn àwọn ilẹ̀kùn amọ́dọ̀ yẹn kábíyèsí ni mo fi ṣe ilẹ̀kùn yẹn wọn ò rọ́nà ẹ̀wọ̀ ọ̀nù lé wọ́n wá gbé kíní wọ́n yin kíní yẹn sójú wíńdò bọ́gílá yẹn gbọ́n bí mọ́ kíní yẹn eruku kẹ wọlé àti bọ́gílá àti gbọ́ ẹ̀ bíìm ọ wọlé ni wọ́n bẹ lórí YouTube wọ́n bẹ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wá gbàgbẹ́ wọlé wọ́n wá lé mi láti ẹnu step wọnú bedroom mi tilẹ̀kùn gbàtí wọ́n ní gómìnà lọ mi dáhùn wọ́n á lọ gbé ìbọn sóhun lórí wọ́n ní kọmọ tó wọ́n ti fún ọ ní kọmẹ́sẹ̀ mi fún òun ní pa wọ́n á gbé ìbọn sí lórí pé kọlọ̀ kẹlẹ̀kùn kọ́ máa sọ pé àwọn wà lẹ́yìn kọ́kàn sọ pé kí n sílẹ̀kùn pé wọ́n ti lọ òun á lọ gbọ́n fún wọn pé bàbá ẹ mọ ìbọn èmi dúdú ní o ẹ sá mọ ìbọn o ẹ dákun bàbá bí ṣe sọ̀rọ̀ mi ti ká pé wọ́n bẹ lẹ́yìn ẹ̀ mo wá bẹ lọ́hùn mo fọ̀rọ̀ mi sọ́wọ́ ọlọ́hùn wọlọ́ lẹ́mí mi lọ́dọ̀ wọ́n jáde lé orí gba mo sílẹ̀kùn ìgbà tí mo sílẹ̀kùn wọ́n rí olóńgbò lórí bẹ́ẹ̀dì mi tó ń wà lórí bẹ́ẹ̀dì bóyá wọ́n ti wá ọ̀rẹ́ mi kẹ́tẹ́ mi sọ pé mo kàn fi awó tí mo kàn tàn ní ọgbọ́n báyìí tó òun bá sọ fún ọ pé kọ́mọ́jọ olówó ọlọ lógún mọ̀ wọ́n á pa olóko yẹn wọ́n á pa olóko mi wọ́n fa aṣọ gbé wọ́n gbé bí òkú wọ́n kà àwọn ọmọ ilé wọ́n rọgbọ́n wọ́n ti dìrọ̀ ilé wọ́n ti pa àdògán wọ́n pa brọ́dà mi kanáà wọ́n lọ wọ́n ti wá lọ tán mo wá pẹ́ nìkan pé èdè ìbò mo ní mo wà láyé mo ní mo wà láyé lóòótọ́ tí o lè sọ̀rọ̀ mọ́ ní kí ló dé ẹ mọ́ bọ́ ẹ̀mí rẹ̀ ọwọ́ dọ́dọ̀ mi orí mi pé tí mo lè bó oníròyìn sọ̀rọ̀ mọ́ ní kí ló dé wọ́n á bó oníròyìn sọ̀rọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ pé bàbá mi wọ́n kọ́ dínà ìlàrọ̀ gbà wọ́n bínú pé kí ló ṣe tán fi ní kọ́ lọ pa ìwé wọn gbogbo ṣe ń pariwo sọ́jà láwọn kọ́ DSS láwọn kọ́ ọlọ́pàá láwọn kọ́ gbọ̀ngbà tán gbóhùn mi wọn láwọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ́ ṣe fún Yorùbá wọ́n ṣe ṣe fún gbogbo àwọn bàbá wa kẹ́ Akíntọ́lá nǹkan bàbá wúlò tán lọ bá wọn lólé mọ́ sí tán bàbá Fọlákì tán lọ pa wọn lóru tí wọ́n ní ọ̀nà gbọ́n mẹ́ wọ́n tó fẹ́ wá ṣe fún mi nìyẹn kan yọ mi pa wọ́n rí pé ọmọ ilé náà lọ́mọ àwọn bàbá yìí ni Yorùbá lélẹ̀ kan pa mí táwọn ọmọ tí wọ́n dẹ̀ ń pa ẹgbẹ̀rún èèyàn tí wọ́n sọ fún àwọn fún ọ ní amnesty àwọn ọmọ ń pa ẹgbẹ̀rún èèyàn tí gbogbo ayé ń rí wọ́n dẹ̀ tún pè wọ́n mọ́ra pé ẹ mọ́ bọ̀ ẹnu bí wọn ni tó kó ìké lọ́wọ́ ẹ fún wọn ní amnesty kí lèmi wá ṣe wọ́n á lé mi lù láti gbà náà ọdún karùn-ún rèé ìyá mi wá pè mí nígbà tí mo wà ní ìwọ̀n kútọ́ ọ̀nà tí mo gbé ọdún méjì àti nǹkan kan ó wá pè mí ó ní Àdìsá mo nímọ̀ mi ó ní ṣe bọ́ sọ pé tí bàbá Tinubu bá ti wọlé wọn ò fi ọ lẹ́nu mo ní bẹ́ẹ̀ ni ó ló ti wọlé ìṣe òtí tó sùn méjì wọn ò fi ọ lẹ́nu mo ní wọn ò tí ì fi mí lẹ́mọ́ mi ó sì wà ń bẹ̀ mo ní mo wà ń bẹ̀ ọlọ́dà ta ló mọ̀ tí mo lè ó lè mi náà sì gbàdúrà mo sọ fọlọ́run pé kó lè yọ ọmọ mi kọ́lọ́njọ́ bọ́ bẹ̀ ó sì ti wá bọ́ bẹ̀ ó yẹ kó yọ ni wọ́n ní kò yé mi wọ́n ní bọ̀ tásìkò Ọlọ́run bá tó yóò fi mí lẹ̀ ọlọ́dà ta ló mọ̀ wọ́n ní mi ò mẹ́ni kankan tó lè wàá mú mi lọ bẹ̀ kí n lọ sunkún sí lọ́rùn wọ́n ní mi ò mẹ́ni kankan ọlọ́dà ó ní ṣebí tọ́lọ́run bá sọ fún pé kó fi ọ́lẹ̀ yóò fi ọ́lẹ̀ mọ́ ní àwọn ọ̀jọ́ lọ́nà ó lóun lọ bọ́ lọ́hùn ó wá kúnjọ́ kejì bàtọ́ wá dijọ́ kẹta ọ̀gá ọlọ́pàá abẹ̀ni wá wálé mi ní nǹkan bíi aago 4 lóru ibi tí wọ́n fi mí pamọ́ sí ó sígè ó wọlé wa àwọn ọlọ́pàá pọ̀ tí wọ́n sọ̀rọ̀ àǹdí bẹ́ẹ̀ mo sáré bá àwọn ọlọ́pàá yẹn mo kẹ́ gbọ́ gírígírí kí ló sáwọn Nàìjíríà tó wá ká mọ́ bìí kí ló tún ṣe táwọn ọlọ́pàá ń sáré gírígírí àsọ̀gà wọn lóde wọ́n bá kẹlẹ̀kùn wọ́n wọlé wá bá mi níbi tí mo fi mí sí tí mo sùn wọ́n bá ní kí n dìde kí n kẹrù wọn ní lóru ṣé Nàìjíríà ní kẹlọ pa mí ó ní nù ó ní president ní káwọn pè mí wá àwọn ló kò sí wàhálà mo ní bọ̀t ẹrù wo ni kí ni mi ní ṣòkòtò mi náà àtàṣọ orí ẹ̀ sọ bẹ́ẹ̀ bá tẹ̀lé ó gbé mi sínú ọkọ̀
ìgbà tó di bí aago 6 àdájí àdílé pẹ́sidẹ̀ntì yẹn ó ní kí tá à ń bọ̀ ní mo ní kò sí wàhálà ó ní mi béèrè pẹ́sẹ̀ mo ní kẹ́sẹ̀ kí mo fẹ́ béèrè àìdá kẹ́ gbé mi lọ Nàìjíríà lọ fún ìjọba tàbí kẹ́ pa mí pẹ́sẹ̀ láti bí ọdún méjì àbọ̀ pẹ́sẹ̀ ìyá mi ti kú ní ìjẹta ó ní mo béèrè pẹ́sẹ̀ ó ní ìyá mi ti kú ìjẹta torí tèmi náà ló sì fi kú ẹ̀yin lẹ́sìn jẹ́ lọ́rí bó ti ẹ̀ wájú kẹ́ gbà mí láì kí n sín kẹ́sì gbé mi lọ tẹ́fẹ́ gbé mi lọ àbí kẹ́ pa mí ìyẹn tiẹ̀ sì dá kí wàá ní gidi tẹ́fẹ́ mọ fi dẹ́rù bà mí tó bá lè bá ń bá pírẹsidẹ́ntì sọ̀rọ̀ kó fún mi láyè kẹ́sì ìyá mi tí n bá ti sí tán gbogbo tẹ́ bá fẹ́ sí kẹ́sì ìyẹn dá torí mo mọ̀ pé torí tèmi ló ṣe kú ó ní kí sáfara balẹ̀ kí n dé kí pírẹsidẹ́ntì jáde àti pírẹsidẹ́ntì jáde ó ní báwo lára mi mo lára mi ò dáa ó ní kí ló ṣe mí mo ní wọ́n náà ni ó ní kí ló ń ṣe mo ní wọ́n ló fi mí pamọ́ síbí èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fi mí pamọ́ kì í ṣe wọ́ Ọlọ́run fi mí pamọ́ ni wọ́n náà rí pé nígbà tẹ́ dá mi dé ní airport tí mo lọ ìyàwó mi lẹ́fi tàn mí mú bọ́ mo nígbàgbọ́ pé bọ́lọ́run ṣe fẹ́ kẹ́ ó rí ni Nàìjíríà rí mi mú kì í ṣe pé bẹ́ẹ̀ náà ẹ̀ tó state kan Nàìjíríà kì í ṣe lọ́ọ́ dá mi dómi ẹ̀ tó bẹ̀ bọ́ Ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ló fi sí mi pamọ́ ohun tó bá wù ọ́ kó ṣe ṣùgbọ́n gbà mí láyè kí lọ sìn ìyá mi lé ó ní ìyá mi kú mo ló kú yẹta ó ní ó lóun bọ̀ ọba tó wọlé lọ pàtó jáde padà ó ní kí n kẹ́rù mi kí n máa lọ ó ló yọ̀ǹda mi. ẹ̀wọ̀n máa lọ́rọ̀. olóyọ̀ǹda mi mo tún àwọn òbí àbí wọ́n ń tàn mí olóyọ̀ǹda mi sẹ́ mo ní bò mo wá fẹ́ mọ lọ́nsìn kò sí tí mo fi lè lọ kò sí páálí kankan lọ́wọ́ mi Nàìjíríà ti kó gbogbo páálí mi lọ́nu ilé tí mo fi ń lọ Amẹ́ríkà lọ sí London lọ bá àwọn fámìlì mi ní Canada Germany so kò sí ìtẹ́ tí mo lè fi rìn náà ó ní kí ni mo fẹ́ lò kọjá bí ń jọ yẹn mo ló tí mo fẹ́ lò kọjá Germany ló fún mi ìyàwó mi ló dẹ̀ mú wá oṣù kan péré ń dẹ̀ ń bẹ lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gbà oníbàá lóṣèlú mo ní pépà gbọ́rọ̀ wáyé ni mo ní ká ní mo fi kọjá ń jọ yẹn ni ọ̀tàn bọ̀ǹgbà tẹ̀ jẹ́ kí n gbà lórí kọjá tẹ̀ fi dá mi dó ń bí kò sí tí mo tún lè fi lọ́wọ́ tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ president ní tó bá fún mi níwèé pé kí wọ́n gbé mi tó bá ti lè gbé mi dé Germany báyìí fi ó kulẹ̀ àwọn ọmọ mi méje ni mo ní bẹ ọkùnrin mẹ́fà obìnrin kan ìyàwó mi bí mẹ́ ìmọ̀ yẹn jọra mi bẹ́ ó lóun ọ̀lágbára ẹ̀ oníṣòwò tí bá lè pa àwọn fámìlì mi náà wọ́n á ràn mí lọ́wọ́ bí kí wọ́n gbé mi kúrò mo lókè sọ sáà ti yọ̀ǹda mi ó ló pé sọ fún àwọn ọlọ́pàá tó wà níbi tó fi mí pamọ́ sí pé wọ́n kúrò bẹ̀ wọ́n fi mí lẹ̀ ọdẹ pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kókó mẹ́ ó sọ fọ́gà ọlọ́pàá gbé lọ́wọ́ dọ́ọ̀gbọ́ ọlọ́pàá kó mẹ́ ó lè mọ̀ wá free òun ok nígbà tí mo wá rí bẹ́ẹ̀ mo wá pa àwọn boys pé ọ̀dà ìbẹ̀rẹ̀ ni pé wọ́n fi mí lẹ̀ mí ẹ̀yin bíi márùn ẹ̀mọ̀ bọ̀ ọmọ jẹ́ mi nìkan àìmọ̀ wọ́n lè fẹ́ dọ́gbọ́n ẹ̀mọ̀ bọ̀ àwọn dẹ̀ dé mo wá pé ìyàwó mi pé wọ́n fi mí lẹ̀ ó ní Jésù mo yẹ ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ bá jọba bẹ Germany bẹ́ẹ̀ yẹn pé wọ́n ti fi mí lẹ̀ kí ni wọ́n fẹ́ fi wá gbé mi kó mi tí n bá lọ Nàìjíríà ẹ̀mí ọ̀bọ̀ o mo pe ti Canada náà ìyẹn náà ló ń fi bọ òun náà lọ bọ ti Germany sáré ya ó mu dé níjọ́ kẹta bó ṣe dé kọjá lọ mo dé Germany kí mo fa ọ̀rọ̀ ẹ̀gùn kábíyèsí àti mo dé Germany mo wá fẹ́ rì ní òun ó yíyé kábíyèsí ìwé ìgbélu mi wọ́n wá ní mo ní ìdí pálí Nàìjíríà wọ́n wá ní kí n lọ sẹ́ńpàsì wa ní Berlin kí n lọ gbà pálí wa wọ́n ní mi ò lè lọ bẹ wọ́n ní kí ló dé mọ́ ayẹ̀rẹ̀ adúrúwé tí mo kó síwájú yìí tí mo bá yẹ lọ bẹ̀ nbẹ ní wọn bá yẹ mú mi ayé àkọ́ pàmílà kó gbé mi lọ Nàìjíríà ni ọwọ́ de gbé mi dé Nàìjíríà nǹkan change wọn lọ dà ṣùgbọ́n táyìn bá lè bá mi kọ̀wé sí ìjọba Nàìjíríà pé ẹ ní di passport Nàìjíríà mi ìyẹn dà wọ́n sá fàáfà migration ẹni lò lọ́ọ̀yà mi wá sọ fóun pé kó sign fún rẹ̀ fóun lòún ní kí n lọ kò lè sign ọ wá mú wa lọ́dọ̀ mínísítà bàbá dọ́dọ̀ mínísítà yẹn ní oníkọ̀mọ́tì ṣe ni ó ní adúrú ẹjọ́ tí mo rò yìí ó ní tí bá lọ bẹ̀ anything can happen oníṣègùn wọn kọ̀wé sí embassy wa pé òun ní di passport bi mo ní tó bá ṣe mo ní wọn fún tèmi dẹ́mọ̀ pé òun ní fún ọ wá kọ̀wé yẹn gbàtọ́ kọ̀wé ó tó bí oṣù méjì ó bá pè mí padà pé resort ti dé kí n máa bọ̀ nígbà tí n débẹ̀ lẹ́tà ló gbélé mi lọ́wọ́ ó ní Nàìjíríà sọ pé wọn ò lè fún mi ń pálí pé wọ́n ń wá mi wọ́n wanted mi ìwé yẹn bẹ́ mi mo lè fi kábíyèsí wọn kà lórí fóònù mi ọ̀mọ̀wé ni wọ́n Nàìjíríà ló lè sáìn kọ́nsúlà wà lọ́hùn ló sáìn nígbà táwọn tẹ orúkọ mi sórí sí táwọn sẹ́ndẹ̀ sábújá wọn ní káwọn ọmọ fún mi tí wọ́n wà ní. oníṣùgbọ́n bóun ṣe rí òun ti ẹ̀mọ̀ nǹkan tó lè sọ mọ́lóhun tó lè sọ ni pé mo nílé iṣẹ́ kan bí tí mò ń ta gàrí láti bí ọdún tó ti pẹ́ ẹ̀ǹdẹ̀ ṣẹ̀ṣẹ̀ níwèé ìlú yìí ọmọ méje mo dẹ̀ ní wọ́n jẹun ẹ̀ǹdẹ̀ gbowó lọ́wọ́ yín èmi mo ń tọ́ àwọn so màá fẹ́ lọ ra gàrí ní London lọ ra gàrí ní Amẹ́ríkà ó ti sọ ń ta gàrí ní Amẹ́ríkà mo ní àwọn èèyàn wa máa ń gbé wá bẹ́ẹ̀ bí bàtẹ́ lè lọ rà Nàìjíríà máa mú lọ rà láti Amẹ́ríkà lọ káàkiri London bí bàtẹ́ lè lọ rà ó lóun fún mi pálí lu àwọn nígbà táwọn ọmọ tèmi ní òun fi mi náà ṣùgbọ́n ètò òun fún mi kò ní jẹ́rú tọwọ́ àwọn ọmọ mi ẹ̀ òun fún mi ní protection passport tó jẹ́ ti Germany tó jẹ́ pé lùkìlù tí n bá dé tẹ́lẹ̀ tí n bá ṣẹlẹ̀ òun ò ní ṣe kankan fún mi wọ́n gbé mi wá sọ́dọ̀ àwọn
a lè jẹ́ protection fún mi torí kéèsì mi àwọn ti wádìí àwọn ní pé gbogbo àgbáyé lọ sí kéèsì yẹn àwọn ọ̀dẹ́ gbọ́dọ̀ sí nǹkan tí wọ́n á sọ pé Germany lọ ní kan lọ pa mo dẹ̀ tún lọ́wọ́ bí tó bá dọjọ́ la táwọn ọmọ bí mo dẹ̀ bá àwọn ọmọ sí táwọn ọmọ bá dàgbà kọ́mọ́ mo bá jọba fa wàhálà wà fún mi pálí yẹn so mo rí pàdé àwọn bàbá mi gbà lórí tó ń fẹ́ pé ilé ìgbà ní kíákíá so mo wá bẹ̀rẹ̀ sí lo pálí yẹn fi travel lọ London lọ káàkiri ibi táwọn èèyàn wà ṣùgbọ́n mi tọ́lọ̀ dé ló ṣe kábíyèsí tó jẹ́ wá sunkún báyìí gan ni pé ọdún mélòó mo fẹ́ ṣe ẹ̀dá ìlú bàbá mi níbí ọdún karùn-ún àbí nǹkan rẹ̀ tí wọ́n ti lé mi kó mẹ́ bàbá Tinubu ló ń bẹ́ mẹ́ ọmọ yìí nìyí lẹ́yìn bá sọ fún pé ọmọ wa lọ́mọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí sọ nífẹ̀ẹ́ yẹn pé fọmọ yìí lọ́rùn lẹ̀ security táwọn fẹ́ dálẹ̀ kán gbé fún mi bàbá gbogbo báwọn Fúlàní ẹ̀sẹ̀ ṣe lọ́wọ́ mi ni mò ń gbọ́ bọ̀ nígbà tí ìjọba lé mi kó nù n bá ti wà ká ní pé mo free tí mi ṣe wanted ẹ ti mọ̀ pé lọ́wọ́n tó lè kojú wọn nugbó mi kì í ṣe gbòòrò ẹ jẹ́ wọn nugbó tiwọn. Igbó. bàbá mi tí wọ́n bá gbọ́ kùkù lajà pé ọlọ́wọ́ pé Ìgbòho ó sì ti dé ọwọ́ wọ́n dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú igbó lọ́la bàbá ẹ̀ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kárí ọmọ Ládùkù inú igbó dà. àwọn mi lè mọ sọ pé mò ń dànù ṣùgbọ́n tó bá yẹ pé mò ń dànù ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọgbó tí mi bá wá wọgbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó ònúgbó ẹnì kan parí. Intercontinental ballistic missile. ẹ̀yin bàbá mi lẹni mi ohun tẹ́yin bàbá mi fún mi mo mọ̀ ọ́ láti bá ṣe bíbọn làwọn fẹ́ yìn àwa máa gbàgbọ́n lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀ lójú wọn làwọn wà níbí. gbígbó wọn bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọn láwọn ọmọ tó lè lọ sí wọn wà tá a lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọ gbógun táwọn gan bá gbẹ ọdún sí ń ṣe fún wọn ní Kwara ilẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè dé wọn kó mẹ́tí ọ̀sẹ̀ nìkan kan mẹ́ ní gómìnà láàánú mẹ́ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ nìkan kan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ́ ní ìlú ẹ̀yin lẹ́ jagun lẹ́ tẹ́ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. ẹ̀yin bàbá wa sọ wípé ajá òdìdó ń bo ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pípù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kí wọ́n máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wá sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé nǹkan tó lọ mọ́ fún ẹ̀dẹ́yẹn fi jọmọ kékeré mo ní lọ́wọ́ ṣùgbọ́n mi lè lajú mi lẹ̀ kí Fúlàní mọ pa àwọn bàbá mi kọ́mọ jù wọ́n lu oko kọ́mọ pa wọ́n sọ́ni oko kọ́mọ lọ ká wọn nu ṣọ́ọ̀ṣì tá ń gbàdúrà kọ́mọ pa wá nílùú bàbá wa tí wọn ò dẹ̀ tó ń tán pera wọn táwọn ẹ bá tú àwọn ọmọlẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n agbára fáwọn bàbá wọn náà wà lókè wọn fi ń yàn wá jẹ ìgbà yìí ni mo jà lọ́yọ̀ọ́ láti dìde fáwọn èèyàn mi wọn nìkan lọ pa mí ọdún karùn-ún àbí nǹkan tó ti lé mi kó nù mi lè tíbi dúkìá mi tó lè jẹ pé tí n bá ní àtìlẹ́yìn irú yín ẹni kí n mọ̀ sóńbẹ̀ kó sẹ́ńtì mi lè kojú tẹ bá sọ fún mi pé Sunday bàbá mi sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ lọ́ọ́ bá wọn jà àbà wọn ò lè ṣe kankan fún mi o mi dẹ̀ ní sá fún wọn toríjọ́ tí ń pọ̀ lọ́n lọ́mọ torí pé Ọlọ́run ló lẹ̀ mí mi lọ́dọ̀ kò sí lọ́wọ́ àwọn tí ń bá mi jà bí máa ń bẹ lọ́wọ́ wọn níjọ́ tó wá ká mi wọlé gbogbo nǹkan tó ń kó wá àmọ́ tank ilé ọ̀sán kó wá bíi 42 gbogbo sọ́jà yapa DSS kàn sí gbáyé lórí kàn sí nǹkan kan mbẹ̀ wọ́n fẹ́ lọ pa mí ni ẹni gbogbo ẹni Yorùbá tó bá fi rí tó bá jẹ́ àgbà kan lé tó bá wá déwájú ọba èyí bọ́ bàtà kí ọba o nígbà máa fẹ́ bọ́ ẹ mọ́ bàtà èyí sì gbé fìlà kí ọba ní sọ àwọn ọba Fúlàní o kò sí bàbá rọba Fúlàní tó bá dọ̀bálẹ̀ kọ́dà tí ń bá rí tí ń bá ń bẹ́lá tó bá sọ mí nìkan pa ọ́ torí àwọn bàbá wa ní ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká kú bẹ́ẹ̀ ẹran Yorùbá yìí kan Fúlàní lé àwa la kọ́ ká la làwọn lójú wọ́n sẹ̀rù Fúlàní ṣùgbọ́n ní ọba tó ọba ti rí ó lè bọ́ba lẹ́yìn o ó lè sọ ohun tó wù sí lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tó ọba déwájú ẹ̀kọ́ ọmọ fẹnu gbolẹ̀ kọ́ ọmọ kó jẹ ní o torí pé tíyẹn bá fẹ́ bọ́ba jà ó fìlú lẹ̀ ní o gbogbo ẹni tí wọ́n bá ti fi sórí ipò ọba tó jókòó sórí àlééfà ọba yẹn gbogbo àwọn tí ń bá a dìtẹ̀ pé àwọn làwọn yẹ káwọn síbẹ̀ wọ́n máa ń padà parẹ́ kẹ́hìndé pé tí wọ́n bá ti lè ṣe orò ẹ̀ fún tó jókòó báyìí tí wọ́n dé ládé táwọn kan rẹ̀ àwa lọ ilé ẹjọ́ á bá fà wọ́n máa ń parẹ́ kẹ́hìndé wọn ò lè jẹ ẹni tó bá ti wá wà ń kó bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ fún mo dẹ̀ rí pé gbogbo ọ̀rọ̀ bàbá mi pé gan torí mo rí gbogbo àṣà Yorùbá orí mi gan ara mi gbọ̀n mo rí gbogbo àṣà yẹn ọwọ́ ajẹ́ kiri pé akíní mo wá lọ fi àjẹrà mi lọ́dọ̀ àwọn Buhari fún tí mi sáwá síbi nígbà tí mo bá mọ̀ pé mo láwọn bàbá tí wọ́n tó gbàgbá tó lọ nìṣó ń bẹ̀ ni kí n tó lọ kojú Sẹ́ríkì Fúlàní kí n tó bẹ̀rẹ̀ sí dàrú ní ti kọ́ gba bí wá gbé bàbá mi wọ́n ń pa wá lọ́dọ̀ wa o ọkùnrin kan sí lóhun ní Sẹ́ríkì Fúlàní tóun jó lórí wọn o
agbára ìjọba ọ̀ka bí wọn sì mú ní pé kọjọ ọmọ wọn mo fẹ́ lọ fún un èmi kọ̀ọ̀kan wá fẹ́ ló gbọ́lẹ̀ àwọn wà ní mo lọ bẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ṣé bí wọ́n bá mi gbé ọ̀ mi ò ṣe bẹ́ẹ̀ mo kẹ̀ ṣe ọmọdé mo fi kún ọ̀rọ̀ ọmọdé ni tí yóò bá jọ ọmọdé ó yẹ kí n ti rí gbogbo ọ̀hún tó yẹ kí n rí kí n tó bẹ̀rẹ̀ wàhálà yẹn so bàbá mi ẹ̀ dáríjì fún dáríjì náà nítorí wàá jẹ́ kí n dọ́dọ̀ yín lé nìí ni pé mo ti ṣàṣìṣe pé mo ṣe mistake mo dá lọ fa wàhálà yẹn gbogbo náà lẹ dìde gbogbo tẹ́ sọ ní ọ̀dọ̀ bàbá mi olórí aládé gbogbo nífẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ṣe múra kankan sí mi kí ọmọ wa lọ́mọ yẹn òun ló lè kojú àwọn pípọ̀ yẹn láti pè wálé ká sọ fún ìjọba kan filẹ̀ gbogbo ẹ̀ mò ń wò fúnra mi inú mi pé ẹ pè mí fídíò. ọlọ́rọ̀ bàbá o bàbá o mo fídíò bàbá mi máa àwọn bàbá wa ọlọ́wọ́ ni wọ́n ní ṣé mo láwọn bàbá tó báyìí lébi pé wọ́n ń kiri torí pé mo ní kí bàbá mi sọ̀rọ̀ bóòlù pé ká lólúwọ ẹ̀ ọmọ yẹn ra wa la ní a gbọ́dọ̀ sọ fún ìjọba kan filẹ̀ ọmọ bọ̀nlé kọ́ wa kojú wọn Sunday Igboho ni mò ń sọ bàbá tó ń la ọkọ mi Igboho ni mò ń sọ ní ọ̀dọ̀ bàbá wa ní aládé gbogbo lọ́hùn inú mi dùn ẹ̀mí yóò gùn ọmọ gbọ́dọ̀ ẹ má bínú ṣe àdúrà fún bàbá rẹ̀ bàbá mi tó bí mi gbogbo àni mo máa ń sọ yóò ní tó bá dọ́dọ̀ àwọn àgbàlagbà bí ọba àwọn tó ju ọ lọ ní nǹkan tó lè fún wọn gbogbo nǹkan tí ń bẹ ń lé ayé ó wà lábẹ́ bàtà ọba ni àwọn ìjọba ni wọ́n bà nǹkan jẹ́ àwọn bàbá wa ni wọ́n ní àṣẹ lọ́wọ́ ìjọba kankan ò ní àwọn bàbá wa kan ni wọ́n lu ọgbọ́n òṣèlú ni wọ́n ṣàdọ̀gbọ́n ọba ni mò ń pàṣẹ àtòsọ àtàjẹ àti gbogbo owó tó ọba ní abẹ́ ọba lọ wà tó ọba lọ lówó lọ́tọ̀ bàbá lọ gbọ́dọ̀ náà ò tó bẹ́ẹ̀ tó ọba ara rẹ yóò ní wọn gbọ́dọ̀ tà fún ọ tó ọba kọ́lé yóò ní wọn wo ọba lọ lágbára ẹ̀ tó bá gbé obìnrin rẹ débẹ̀ tó bá ní mo gbẹ́sẹ̀ lé òun òbíṣẹ́ kó ìyá rẹ̀ dákọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú yìí nǹkan po tẹ́ ẹ̀ bá wá déwájú ọba ó ní bàbá mi ọlọ́njẹ rí i pẹ́ kí wọ́n ní ọba lè pẹ́ láyé èyí ò kì í dẹ̀ fi tọ́ dúdú sínú bó bá sọ̀rọ̀ kí yẹn bá mọ́ parí lé ayé ọlọ́njẹ kẹ́mi yóò kún láti bá lo bí 150 160 àwọn ọmọ bẹ́rẹ̀ tí bàbá mi ogun tẹ́ jà fún ayé tó ṣé ẹ wá lo díẹ̀ sí ni àbí ẹ fẹ́ mọ́ lọ lọkùnrin ni lóbìnrin nínú ilé lẹ́yìn odi tí wọ́n bá ní tiyín báwo tàbí tí wọ́n ń dìtẹ̀ yín lẹ́yìn ilé ọmọ làbí ọmọ gbé bàbá mi yóò gùn mi yóò gùn fi ọlọ́run tó ní mí mo fi dúpẹ́ lọ́wọ́ yín mo tó fi kí yín mo dúpẹ́ orí gbogbo ìgbà gbogbo tẹ̀sí lẹ́yìn mi ni bàbá mi Olúmọ sọ fún mi ẹ̀yìn péjọ tí mo lọ rẹ̀ bàbá Olúmọ okò yín lọ́kọ́dá oní Sunday mọ́mì kan wọ́n ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ alọ́ láwọn bàbá màá ké sí bàbá wa lọ́wọ́ lọ́hùn màá pa àwọn tó yẹ kí n pè á sọ fún Tinubu kó fẹ́lẹ̀ kí ló ṣe fún o ṣe kankan ìjà wa lọ ń jàrá mo ní kábíyèsí ó ní ẹ̀ sọ ó ní láti dọ́dọ̀ lọ́wọ́ mo ní yẹsà ìmọ̀ wọn ó ní rẹ́ni lọ́bẹ̀ sọ pé tó bá mọ̀ wọn ok bóyá kí ọba ń sọ fóònù ó ní kò tiẹ̀ ní káwọn èèyàn rẹ kọ lẹ́tà sọ pé ó fẹ́ rí bàbá rẹ ni yóò ní kọ́ máa bọ̀ mo ní yẹsà mo náà tẹ̀sí sọ̀rọ̀ mi lọ́dọ̀ bàbá òní ẹ̀hẹ́n lọ síbẹ̀ àwọn bàbá rẹ nìyẹn àwọn tí ọlọ́bọ sọ fún nìyẹn pé kí wọ́n gbàgbára fún kò lè fúlàní kó gbogbo nugbó ẹ̀mí yóò kún bàbá mi tí mo wá bá wá méjì ni mo tẹ̀ fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ àánú yín ni mo bá wá mo tẹ̀ fẹ́ kẹ́ gbà mí. Intercontinental ballistic missile. Ẹ bá gbà mí ọmọ ni mí nílẹ̀ ní bojú yẹ nílẹ̀ bojú yẹ láíláí níwọ̀n bá tí ẹ bí mi Ọlọ́run gbà fún mi. Ajá làwọn pípù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kí wọ́n máa ń fọ́ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí ọ sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé kábíyèsí. We see the dramatization Ọgbọ́núwa yóò dìbò. Ẹ̀kọ́ ní iye pàtó kò jẹ́. Ẹ̀kọ́ lè lè sà. Ẹ̀wù máa nà rọ̀. Ẹ̀yin bàbá o. Ó fún mi apá wọn. Aláwa rè é. Mo kí ọmọ wa Sunday Igboho ẹ̀ka bọ̀ sí lọ́wọ́. Mo dẹ̀ kí ẹjọ́ sọ. Mo dẹ̀ kí àwọn olùtẹ̀lé Sunday Igboho wa. Gbogbo
yín o. Kábíyèsí. Ẹ káàbọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Pé ìrìnkèrindò Sunday Igboho nígbà tó bẹ̀rẹ̀ títí dé àkókò tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀mí ẹ̀ sì wà ń bẹ̀. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan ní gbogbo Yorùbá a lè sọ pé Sunday Igboho kì í ṣe ọmọ wa ni. Ẹ ṣe kábíyèsí fọ́lọ́wọ́. Ọmọ wa pàtàkì jẹ ní kì í ṣe ọmọ lásán. Gbogbo ìgbésẹ̀ tó gbé ètò kọjá àjẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ni kó túbà kó túṣẹ. Adúpẹ́ fọ́lọ́run. Ìjọba náà mọ̀ pé ìgbésẹ̀ Sunday Igboho kì í ṣe fún ti ara ẹ̀ nìkan, fún orílẹ̀-èdè ti Yorùbá ni. Torí bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí ìlú, a gbọ́dọ̀ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀. Ẹ ṣe kábíyèsí o. Bí gbogbo ẹ ṣe ń lọ náà là ń gbọ́ ìrìnkèrindò náà títí tó gbà tí ẹ lọ tí wọ́n wá fi àtàkì nílé ẹ fi lọ Benin Republic títí dé Germany bó ṣe ń lọ náà la máa ń gbọ́ la máa ń kà. Inú wa sì dùn pé Sunday Igboho ó wà láyé wà láàyè. Kò sígbà tí ìlú òkè wà challenge. Tó bá ti wà challenge bá wọn ọ̀dọ́ ló máa ń jáde irú ọmọ kan bọ́ bẹ́ẹ̀ ni Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ tí tẹ́sán mo ti gbọ́, gbogbo ẹ̀ mo ti gbọ́. Arìnrìn náà kò dẹ̀ ní jèmi nìkan mi gẹ́gẹ́ bí èmi pẹ̀lú àwọn ọba tó yẹ nílẹ̀ Yorùbá a máa rìn ní ẹnu ní pàtàkì lábẹ́ kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. Ẹ ṣe kábíyèsí. Torí pé Yorùbá láti jẹ́ ẹyọ kan, nǹkan tó bá ti a máa pòwe lọ́wọ́ mi pé nǹkan tó bá bá ojú á bá ìmọ̀ Kábíyèsí. torí ìgbà tó ń bá ojú lọ gbà yẹn àti mọ̀ pé tá a bá múra ó lè bá imú pẹ̀lú ẹ̀. Ìgbà yẹn ni Sunday Igboho jáde. Ìgbà tí Sunday Igboho jáde gbogbo ìgbésẹ̀ tó gbé ó fi hàn pé àwa Yorùbá àdáralẹ̀ pé a tó kọjú sí ogun tó bá kọjú sí wa. tó adúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ti kọjá. Àìmọ̀ràn mi ni pé ká máa ṣe ní díẹ̀díẹ̀ ní sùúrù ló gbà ń sìn. Adúpẹ́ fọ́lọ́run pé ìjọba tó wà ń ta tó jẹ́ pé ìjọba ọmọ tiwa náà ni president wa tó wà ń bẹ̀ Bọ́lá Ahmed Tinubu. Ìta máa fi ràn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fi máa dá ìyẹn ṣe pàtàkì. Gbogbo àná la máa jọ gbé ìgbésẹ̀ yẹn. Torí tí ò bá síbẹ̀ lè ní sìn ibi tá a wà yóò lè máa gbogbo rògbòdìyàn tó ti kọjá náà sì lè máa tẹ̀síwájú. A rí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀ so ká sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ló túbà kó túṣẹ. Kò sígbà tí Sunday ó máa wálé ẹni ṣáà pẹ̀lú ìrọ̀rùn àláfíà. Gbogbo ìkólọ náà àdúrà wa nípa gbogbo ìkólọ pátápátá padà. Àdẹ̀ ní fojú sunkún ẹ̀. Ò ní bàjẹ́ o. Òkè náà wà fún ọmọ lọ. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ò ní kí wọ́n jìnnà o. Ò ní kí wọ́n ṣìnà o. Oníkàkú àríjáre mu. Buhari náà àrílò. Gbogbo ìgbésẹ̀ náà bó ṣe sọ. Díẹ̀ ló la máa sọ. Ìfọ̀ ìdí tó kù. Kẹ́ dá wa di Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣé ẹ káàbọ̀, ẹ pẹ̀lẹ́, gbogbo ẹ̀ náà Ọlọ́run máa dúró tì í, ẹni fẹsẹ̀ kọ́ o. Bàbá o. Yes. You will see the humility personified in Igboho, who spoke extensively well
in the Kabiyesi Agbawo. And you will see that heavily loaded Koiki Media here. The only compounded egalitarianist from far away UK, the fearless nomenclature, a very powerful media guru. And the spokesman, you will see the heavily loaded Sunday Igboho over there. He deliberately decided to storm our kingdom in a dramatic form. I told you the gentility of Dr. Igboho is never a coward. That is Dr. Sunday Igboho, who dramatically decided to storm today in a dramatic form. We have to continue to respect him. The fearless Sunday Igboho deliberately decided to storm our kingdom. All our born indigenous citizens are so happy today that he eventually come as he promised. So come and see the happiness that has taken over everywhere in our kingdom, purposely because of the arrival of that heavily loaded Sunday Igboho, together with that heavily loaded fearless Koiki Media, a very fantastic nomenclature in broadcasting. I drop my heart for you, sir. I drop my heart. We are live on our kingdom here. I know him, Koiki Media, very powerful, fearless nomenclature here. Come and see our happiness as people taking over everywhere in our kingdom, purposely because of the arrival of that heavily loaded fearless Dr. Sunday Igboho. He said everything will continue. That is Igboho. Yes, that is Igboho. Everything dramatically started changing here, and you will see all the banners fully jam-packed with all the chiefs, both women chiefs and men chiefs. They are all here. Come and see how happiness has consequently taken over everywhere in our kingdom here, but because of the arrival of Irato Olowomura. That is the Irato Olowomura. Flew in all the way from Norway, purposely because of Igboho. You will see the arrival of Brother Mile Loaded Olukono, the Irato Olowomura. He dramatically stormed our kingdom, purposely because of Sunday Igboho. All the monarchists, they are so happy. Come and see the psychedelic dancing system of Igboho here. Igboho meticulously dancing to the solos of Kagago Maestro in our kingdom. Yes. Igboho has decided to be changing the whole. Yes. Come and see the dramatisation on the loan. Come and see the dramatisation on the loan. Everywhere the Americans are changing here. Yes. That is Sunday Igboho. See how happiness has consequently taken over everywhere, and the largest palace in Africa, purposely because of the arrival of Igboho in our kingdom today. We see the arrival of Irato Olowo flew in all the way from Norway. That is Irato Olowo. And Sunday Igboho dramatically stormed the palace today in a dramatic form. I drop my heart for him, and I drop my heart for the dexterity of our amiable Kabiyesi of Oluwaye Odiwo. That is Irato Olowo, who flew in all the way from Norway in Oslo, dancing together with yes, Irato Olowo has begun to be changing the whole system here. All the way from Norway in Oslo, he has started changing the whole system, spraying Sunday Igboho, who has deliberately decided to be changing the whole system in our kingdom. Come and see how happiness has consequently taken over everywhere in
in our kingdom here, purposely because of the arrival of Brother Sunday Igboho, who dramatically started dancing the Ogagago systematized phenomenon. That is Irato Olowo. Irato Olowo together with Sunday Igboho. Irato Olowo flew in all the way from Norway. In Oslo, they both came to our kingdom here, where everything has dramatically started changing. So the Ogagago maestro, Irato Olowo, dramatically started doing the whole something over there. Onward, you will see how Igboho was differently decided to be changing the whole system in our kingdom here. Everything dramatically started changing, purposely because of the arrival of Brother Sunday Igboho, who possesses exemplary character, whose exemplarity has responsibly arrested the minds of every individual here. Irato Olowo. Okay, the system. Lórúkọ kábíyèsí Imperial Majesty Ọlọ́wọ̀ fọ̀wọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yín o. That is the fearless Sunday Igboho, together with Koiki Media. Oúnjẹ wà ńbẹ̀, oúnjẹ wà ńbẹ̀, ibi alẹ́ ò lè pa yín. Bàbá ní òkè ní ikú kì ní fi à. Gbogbo ohun tó jẹ mọ́ ikú àrùn nínú ààfin kọ́mọ ṣẹlẹ̀ lé àwọn tàbí. Àgbórákòrò ti gbé àgbókèké gbogbo àtọ́ ẹgbẹ́ ẹ̀kọ́. Ògùdùgùdù ewé àgbọn ọ̀dẹ̀rọ̀ bàbá mi ta bá kẹ gúdúgúdú wọn lára gúdúgúdú mọ́ ń lè ní. Ara yọ̀ mọ́ lé gbogbo ìgbà. Àfẹ́mí lórúkọ méjì bàbá mi ló sọ bẹ́ẹ̀. Àfẹ́làfẹ́ ń jẹ́ ìkọ́ ní borí adé ìyálù kò ní borí ògún. Iyọ̀ ní borí ọbẹ̀. Tí ọ̀fà bàbá gbé gba ní tì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn. Gbogbo àwùjọ tẹ bá ti ń dé kábèsì. Ó ti lè káwọn èèyàn pọ̀ tó mẹ́kọ́ bá pọ̀ tó bẹ òkèlè mọ́ wa. Afẹ́fẹ́ lẹ́fẹ́ làlújá wà. Ẹ díẹ̀ fùfùlẹ̀ lẹ́fẹ́ mi gbòòrò títì. Balẹ̀bá lẹ́fi ti la gbà lùkà ni. Àwọn bàbá ní tálẹ́bá lẹ́ bẹ̀rẹ̀ náà sùn náà ní kẹ́ gbọ́ máa kí lójú máa kí ni bàbá yìí. Ẹnikẹ́ni ti fi lè gbé la yẹn bá gbọ́ máa kí lójú òrìjà àṣẹ̀gbó. Gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ̀rọ̀ yín láì dá tàbí tí ń sọ̀rọ̀ tí ọ̀dà lẹ́yìn wọ́n mọ̀ òrìjà àṣẹ̀gbó ni. Ẹnikẹ́ni ti fi lè gbé la yẹn àríjà àwọn ìyá mi ọ̀sẹ̀rẹ̀ mọ́. Gbogbo ọ̀tanu lé ní kọ̀kọ̀ lẹ́yìn òdì tó ń bínú yín wọ́n mọ̀ òrìjà àwọn ìyá mi ọ̀sẹ̀rẹ̀ mọ́. Pagiri bẹ́bọ̀ lákìtàn ẹbọ dìde mọ́ bẹ́lẹ̀ bọ́lọ̀. Ẹbọ kú ìdààmú wàhálà ọ̀tẹ̀ nínú àfihàn kọ́mọ dìde sílẹ̀ lẹ́yìn. Gbogbo ń tẹ́ bá ṣe láì kábíyèsí ayé ò ní fi bí láíláí. Pírẹsidẹ́ntì iwájú gọ́ọ̀mù iwájú gbogbo aráàlú tẹ́ bá ti ń ṣe ayé ò ní fi bí láíláí. Ẹ ti mọ fàmí tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí fún agbẹ́ni gbogbo tẹ́ bá gbórí ayé ṣe ọba ni yóò láti gbé láyé. Ẹ ti mọ fàmí tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí fún àlùkò ní ọmọdé ni àgbà ni babaláwo ní oníṣègùn ni aláàfáà ni pírẹsidẹ́ntì ni gọ́ọ̀mù tó máa ń kóra àwọn lọ́balọ́ba ni tó máa ń kóra àwọn jọ lórí yín ní búburú lẹ́nu òní kò láíláí. Kábíyèsí ní tó ṣàdúrà fún yín ẹ ti mọ fàmí tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí fún àlùkò. Bàbá mi àgbàlagbà ni yín àlùkò ní tẹ́ bá ń kóra yín jọ lọ́kùn tẹ́ ń kóra yín jọ lọ́sì nítorí bàbá mi Ọlọ́wọ̀ ó lẹ́nu yóò ní kó o. Bàbá mi wá mú ọfà mẹ́ta ó sì gbé mẹ́ta wọ́n nà sí ẹkùn. Ẹkùn ní kábíyèsí lẹ́sẹ̀ tó tó ìfowó. Ó ní gbogbo ọ̀tẹ̀ tẹ́rẹ kó bá dì tó bá fojú kan òun ẹkùn ó ní mọ̀ràn wọn dà. Gbogbo mọ̀ràn ọ̀tá lórí kábíyèsí ní kọ̀kọ̀ ní bá ń bá tó ń dì tó ń fẹnu kùn tó bá ti fojú kan ìmọ̀ràn wọn mọ̀ dà. Àwọn bàbá mi náà sọ bẹ́ẹ̀ wọ́n ní àdúgbò ní gbé náà wọ́n ní yọ kájọ nù ìyá ẹ̀. Gbogbo àwọn tó ń dìtẹ̀ tó ń sọ lẹ́yìn tó bá rí yín wọ́n kájọ ní àwọn ẹbí wọn lọ mọ́ tata lẹ́yìn. Èmi ọ̀sán bẹ́ẹ̀ ọba ń kọ́lẹ̀ kẹ́kẹ́ kábíyèsí èmi kẹ́ ìrọ̀ ní ọ̀pá mọ́ mi ẹ mọ̀ borí ọ̀tá ní kábíyèsí. Ayọ̀ mi kún pé mo ní bàbá ẹ sì ti ṣàdéhùn fún mi mo sì mọ̀ pé ẹ ti ṣe gan tẹ́lẹ̀ àlẹ́ àkẹwà ń ṣe ni àwọn bàbá mi ti parí ẹ̀. Nígbà tó bá wá sí ẹ wà náà ní sí mi pé ká wá wọnú gbówó ẹ wá dán ọmọ yín wò ẹ rí i pé ẹ ní ọmọ tó tó kojú inú gbó ọlọ́jẹ̀ mi ogun kábíyèsí. The only intercontinental ballistic missile. Come and see how happiness has taken over everywhere at the largest palace in Africa. The palace of Olowo of Owo. You will see the humility person.